sí orí ètò wa ìṣẹ́jú márùn-ún lórí aṣojú. Orúkọ mi kò yí padà, ambassador Dáre Adéṣuyì, ọmọ wọn lùṣì Èkìtì, ọmọ adé ọmọ òkun ọmọ akin, ọmọ ẹni ìbọlẹ̀, ọmọ ẹni gbàngbà, ọmọ ojúbojú lẹ́rù, ọmọ aláàfin òdodo, Èkìtì lè bàbá tó bí mi lọ́mọ. Ní tọjọ́ tòní àlejò tí ó wà ní ìkàlẹ̀ bàbá wa ní Òdú ni wọn kì í ṣàmúlòkọ. Ẹ jẹ́ kí bàbá kí wọ́n dáàbò wọn fún gbogbo ayé. Ẹ ṣeun olóòtú Aṣojú TV. Orúkọ tèmi ni olóyè Òdúsànyà Ọláwálé Musibau, Olísà àti ìlú Ọjọ́ta, aka Olú Olísà tìlú Ojú Ọ̀tá Kingdom ní Èkó ilé. Ẹ ṣé. Bàbá a dúpẹ́ pé a pè yín, àyẹ̀pẹ́ àti gbé yín wá sórí ètò. Ìṣẹ́jú márùn-ún péré lẹ́ni lórí ètò yìí gẹ́gẹ́ bí ètò wa. Ìṣẹ́jú márùn-ún lórí aṣojú. Bàbá màá kọ́kọ́ kí yín gbé ẹkú ìdílé bàbá wa ọba Kábíyèsí Lọ́jọ́ta of Ọjọ́ta. Ẹ ṣeun sà. Awuyewuye tá à ń gbọ́ lọ́tún tá à ń gbọ́ lósì ránṣẹ́ sí yín pé ẹ jẹ́ kí Lísà olúwo kan wá tan ìmọ́lẹ̀ sí awuyewuye náà. Ṣùgbọ́n kí n tó lọ sínú ìbéèrè mi gangan, ǹjẹ́ ẹ lè dárúkọ ìyá tó bí yín lọ́mọ fún gbogbo ayé? Ẹ ṣeun olóòtú. Ìyá tó bí mi lọ́mọ orúkọ wọn ni Ìyáàfin Múfúlíàtù Àmọ̀pé Èbúdọlá Tìyámí Òdúsànyà, tí wọ́n jẹ́ ìyá ọba Tèmiládé ti ìlú Ọjọ́ta. Bákan náà àwọn náà ni àkọ́kọ́ ìyá ọjà Bínúkonú market ti ìlú Ọjọ́ta. Ìyá mi kan náà yìí kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ nígbà ayé ẹ̀, òun náà ni ìyálóde tìlú Ọba Níkòrò ní ìpínlẹ̀ Bàrígà. Òun náà ni ìyá Mọ́gàjí Àdínì gbogbo Central Mosque ìlú Ṣómólú lápapọ̀. Bákan náà àwọn náà ni ìyá Súnà ti Central Mosque ìlú Ọba Níkòrò, kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ wọn torí wọ́n ti lọ bá Ọlọ́run tó dá wọn. Ìyá mi Múfúlíàtù Àmọ̀pé, ọmọ ẹkùn náà dà, ọmọ ẹkùn náà rè. Ẹ ṣeun. Ibi tí ìbéèrè mi gan ń lọ gangan nìyẹn. Kí Ọlọ́run fọ̀run bá kẹ́ màmá. Pẹ̀lú gbogbo oyè tí màmá jẹ, àwa ń gbọ́ awuyewuye wípé màmá ló kọ́kọ́ dé adé, ló máa ń dé adé fún ọba ní ìlú Ọjọ́ta, tí a ṣẹ̀ mọ̀ pé Ojú Ọ̀tá ni wọ́n pè ní sẹ́yìn. Ẹ bá àtọ̀mọ́lé sáré. Ẹ ṣeun Aṣojú. Ìyá mi Múfúlíàtù Àmọ̀pé tó jẹ́ ìyá ọba Tèmiládé. Ìtumọ̀ Tèmiládé náà ni pé ìyá wa ìgan ló ní adé ìlú Ọjọ́ta, nítorí Ilé Ifẹ̀ ní agboolé Mọ̀rẹ́ Agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní DSC Ruling House nílé Ifẹ̀ nìyá àwọn tó bí ìyá mi ti wá kó tó wá dòlú Ọjọ́ta. Àti Ilé Ifẹ̀ lọ ti ṣí adé Tèmiládé fún ìyá mi Múfúlíàtù Àmọ̀pé fúnra rẹ̀. Nígbà tí ó wá fi ọba jẹ nílùú Ọjọ́ta, òun ni ó dé adé àrè fún ọba tó kọ́kọ́ jẹ tó jẹ́ ọba Jímọ̀ Adéwálé Ọláwálé Cole Tolúwaládé Ọ̀ṣúndóyè 1 Ọlọ́jọ́ta of Ọjọ́ta Kingdom. Mo ṣe kábíyèsí forí adé. Tòótọ́ wọ́n ti pẹ̀yìndà, wọ́n ti wàjà, ṣùgbọ́n gbàtọ́ máa jẹ ìyá wa Múfúlíàtù ló dé adé fún wọn. So tó fi jẹ́ wípé gbogbo ọba tó bá tún máa jẹ nínú ìlú Ọjọ́ta, ó ti di dandan kó jẹ́ pé ìran Múfúlíàtù Àmọ̀pé lóbìnrin ló wà máa dé adé àrè àkọ́kọ́ fún ọba náà, kọ́ba náà lè gbò kó lè tọ̀ nílùú Ojú Ọ̀tá tágbé ní Ọjọ́ta lẹ́nìí nílùú Èkó. Bàbá, ó tún ṣe mí ní kàyéfì. Ṣé àmọ́ wípé nílẹ̀ Yorùbá a kì í gbọ́ pé ọmọbìnrin jẹ ọba? Nígbà tí awuyewuye bẹ́ẹ̀ sì máa ń dà, gbọ́ níbi kìíní mo gbọ́ ní ìkejì, òun ló mú ìbéèrè tí mo béèrè yẹn. Ẹni ọba bá fẹ́ jẹ ní ìlú Ọjọ́ta, obìnrin láti dé adé lé lórí. Bàbá, mo fẹ́ béèrè lórí adé àrè tẹ̀sán yìí.
àwọn Yorùbá kan rò pé bóyá ìlú Ifẹ̀ lọ́dọ̀ bàbá wa kábíyèsí nìkan ni adé àrè wà ìṣèlú àtọwọ́ lẹ́sìn. ẹ ṣe wá olóòtú Yorùbá ni kò yé ọ̀pọ̀lọpọ̀. Kí ni à ń pè ní adé àrè? Adé àrè ni adé ìbílẹ̀, adé ìjíǹjí, adé tá fi dó ìlú kan, òun là ń pè ní adé àrè. Adé tó jẹ́ pé adé àṣẹ ni. Adé yìí ẹ̀ẹ̀kan ṣo lọ́ba ń de nínú ọdún kan láti fi súre ni. Ìyẹn gan ni adé tí ó jẹ́ adé ìbílẹ̀ tí a fi dó inú ìlú kan, òun là ń pè ní adé àrè. So gẹ́gẹ́ bíi pé ìyá wa yìí, òun ni ìyá wa kíkanjú yá ni tó ṣe gudugudu méje òun yàyà mẹ́fà nílùú Ọjọ́ta. Níbẹ̀ ló fi jẹ́ wípé òun ni ó gba adé náà wá sílé. So ló fi òun dẹ̀ ní ó láti kọ́kọ́ máa dé adé yẹn fún ọba kọ́ba tó wá máa jẹ láti súre fún ọba náà pé òun fi ẹ́ sí orí ọba sórí àpèrè, wàá gbó wàá tọ́ níbẹ̀ ni títí di láyéláyé. Eléyìí ti di ohun tí a ti fi lélẹ̀ tó rọ́ ní ìdálù, òun ni ìṣèlú. So eléyìí la ti fi lélẹ̀ nínú ìlú Ọjọ́ta tí ó wà ní ìlú Èkó. Kọ́lọ́n kó wà pẹ̀lú gbogbo wa. Tó ní ṣókí nítorí àkókò ń lọ bàbá, ǹjẹ́ ẹ lè sọ fún wa àjọṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin ọba wa kábíyèsí Ológùdù Òfògùdù? Ṣé olóòtú ìbéèrè ńlá níbi tẹ́ tún béèrè yẹn. Lákọ̀ọ́kọ́ màá kọ́kọ́ ṣe kábíyèsí fún orí adé ọba Nájímù Akínwùmí Fáṣọlá Ọ̀gábí1 Ológùdù Òfògùdù. Mo ṣe kábíyèsí fún orí adé o. Bàbá yìí bàbá mi ló ń ṣe tó jẹ́ àbúrò fún ìyá mi. Ọmọ bíbí bó ṣe jẹ́ ọmọ bíbí Ògùdù ló jẹ́ ọmọ bíbí ìlú Ọjọ́ta nínú ẹbí Olúwo Amọ́rẹ̀ Ọ̀ṣúndòyè tìlú Ọjọ́ta. Pàápàá jùlọ àwọn ìran wọn ló jẹ́ àkọ́bí nínú ẹbí Olúwo Amọ́rẹ̀ pàápàá tí bàbá wọn jẹ́ ọmọ Ògùdù. So ọmọ Ọjọ́ta ni, ọmọ Ògùdù ni. Ẹ̀gbọ́n mi àbúrò ìyá mi ló ṣe. Kò dẹ̀ sí ohun tí òun náà fúnra ẹ̀ tún jẹ́ àbúrò fún kábíyèsí wa ọba Jímọ̀ Adéwálé Ọláwálé Kòlù Ọlọ́jọ́ta Ọjọ́ta tó wàjà ni. So ọmọ ìyá kan náà jọ ni gbogbo wa nínú ìlú Ọjọ́ta. Ẹ ṣé bàbá wa kò sákòókò àti ń wàgbọ́ fún yín, ẹ kí àwọn èèyàn tó wà nílé. Ẹ ṣé olóòtú, mo kí gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí ẹ̀ ń gbọ́ mi lénìí. Lágbàdá ti tọ́lọ́run èmi ló gbé wá sí orí ètò lénìí. Tó bá tún di ìgbà míì èmi lọ́nà máa gbé wá, ẹ̀yin náà ni mo máa bá. Máa tún fi àsìkò yìí sọ fún yín pé ìlú Ọjọ́ta tí wọ́n pè ní Ọjọ́ta, ojú ọta ni à ń pè é. Kò dẹ̀ ti ṣe ìlú tí wọ́n náà ti ń yìnbọn àbí wọ́n réjì tó ti ń yìnbọn tí o. Ojú ibi ta ti ń bọ òrìṣà wa tá à ń pè ní ọta omi. Ìyẹn ni ọba wa ṣe ń jẹ́ ọba Ọ̀ṣúndòyè. Òun ni ojú ọta ni Ọjọ́ta ń jẹ́. Ẹ ṣé àdúpẹ́. Thank you. Tó ẹ̀yin ẹ̀ wọ́n lé ìṣẹ́jú márùn-ún olóyè ó ti pé náà nìyẹn. Orúkọ mi ò yí padà, Ambassador Dáre Adéṣuyì, ọmọ nílùú Ìṣèkìtì. Ó dìgbà.